Asiri Irawo fún gbogbo àwọn ìbejì. Gbogbo ẹ̀yin tí ẹ bá bí ìbejì lọ́mọ, gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìbejì lọ́kọ tàbí láya, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìbejì gangan, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́ àṣírí yìí. Ẹ má bínú bẹ́ẹ̀ tí tí ń gbọ́, ẹ máa share. Ṣé rí àwọn kankan ń bẹ nílé ayé tí a wà nínú ẹ̀? Má believe pé it just happen. No, kò sí nǹkan tó kàn just happen. Ṣé ń get me? Àwọn àṣírí kan wà tó so pamọ́ sí abẹ́ ìràwọ̀ kankan tó jẹ́ pé bí èèyàn ò bá ti mọ̀, ó lè mú ayé onítọ̀hún wà ní ojú kan. Ọ̀pọ̀lọpọ̀ láyé ẹ̀ wà lójú kan, ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ ẹ̀ wà lójú kan, tó mọ reason tó fi jẹ́ kí ayé òun àbí iṣẹ́ òun wà lójú kan. Àṣírí ló mọ̀, àṣírí ju òògùn lọ. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló kàn ń ṣoògùn káàkiri torí ohun tó yẹ kán mọ̀ wọn ò mọ̀, ohun tó yẹ kán ṣe wọn ò ṣe, ìgbésẹ̀ tó yẹ kán gbé wọn ò gbé. Ní àkọ́kọ́, gbogbo àwọn tó bá jẹ́ ìbejì, ìkan ló máa gbéra tí kejì tó máa lò. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ kí ìràwọ̀ àwọn méjèèjì kó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ara wọn, ó mean pé wọ́n á jọ gbà fún ara wọn, wọ́n á dẹ̀ jọ nífẹ̀ẹ́ ara wọn. Then bí wọ́n bá fẹ́ fẹ́ ìyàwó, bí wọn ò bá ti fẹ́ ìyàwó yẹn, tó bá jẹ́ pé àwọn ọkùnrin, bí wọn ò bá ti fẹ́ ìyàwó, táwọn ìyàwó yẹn tí wọ́n finú mọ ara wọn, ìdàrúdàpọ̀ máa wà láàárín both A and both B, láàárín family Táyé àti family Kẹ́hìndé. Bó dẹ̀ jẹ́ obìnrin náà ni wọ́n, bí wọ́n bá jọ fẹ́ ọkọ, báwọn ọkọ wọn, bí wọn ò bá finú mọ ara wọn, kí wọ́n sọra wọn di ọ̀rẹ́, ó máa kó bá ìràwọ̀ ìkankan, a máa kó bá ìràwọ̀ Táyé lọ́dọ̀ ọkọ tiẹ̀, a máa kó bá ìràwọ̀ Kẹ́hìndé lọ́dọ̀ ọkọ tiẹ̀ náà. Ṣé àwọn ọkọ tí à ń sọ yìí, ó kàn dàbí ẹni wípé irú àwọn ọ̀rọ̀ wo àṣírí gẹ́gẹ́ òun là ń jù síta yìí. Bàbá Asiri Irawo lórúkọ tèmi, nọ́mbà tí mo dẹ̀ yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ Bàbá Asiri Irawo. Ẹ jẹ́ kí n sọ àwọn àṣírí yìí fún yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ìbejì pátápátá, ẹ lọ finú mọ ara yín. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ fẹ́ ìbejì lọ́kọ àbí láya, ẹ jọ finú mọ ara yín. Tí ẹ bá ti jọ finú mọ ara yín, tẹ́ ẹ múra yín sínú, òun ló lè gbé ìrìn àjò yín lọ sókè. Ẹ dẹ̀ máa make sure pé ẹ ń sí ẹwà lóòrèkóòrè. Ṣé rí àṣírí là ń jù síta yìí? Ẹ share.